pàápàá. ọmọ sí ni láàrin lórí ọ̀rọ̀ rẹ̀ láàárọ̀ kùtùkùtù lónìí ọjọ́ tí ọlọ́run ọba ìdùmarè tó ti ṣe bẹ́ẹ̀ tó ti gbàṣàkóso tó ṣẹ̀ṣẹ̀ wọlé ní ọjọ́ Sunday tó wá ń sọ pé ó ṣe bákan. nígbà tó sì jẹ́ pọ́nà tó ń gbà lanu tó ń pàdé òun orí bákan náà ló jẹ́ mọ́ sọ pé orí bákan. ọ̀rọ̀ pọ̀ jàre. nínú ìwé kọ́bọ̀. a kú ojúmọ́ o a kú ojúmọ́ Yorùbá tún wá sọ pé a kú ojúmọ́ mọ́ ọlọ́run ọba mi tún ti mú adé lónìí èmi pẹ̀lú kínní Monkele yìí náà ni o tí òòjú Monkele báyìí lọ èmi àti ẹ̀ ní dókítà. orí pé bó ṣe porúkọ mi ó ń jẹ́ kí lè mọ bóyin èyí ò ń jà tó àbí kí ló porúkọ rẹ̀ máma dá lóhùn ó rò pé a máa jà ní gbogbo ẹni tó rò pé a jà àwọn ni wọ́n jà. àmọ́ jà sí pé fún wọn torí bí èpè náà bá àyájọ́ la pè yín. ẹ̀rọ àyájọ́ ni kì í ṣe pé. àyájọ́ ni mọ bó ṣe ń ṣe ní ẹ̀. lóko ọlọ́run bá mi àláwùrà bí ọlọ́run tí gbogbo ayé fara tì tí ò fara tó ń kóhun àwa tún ti dé láàárọ̀ yìí àtún ti dé bá a ti ń dé lórí nínú ìwé kọ́bọ̀ mi ò máa ní fún ṣáàtúndà. ẹ̀jẹ̀ mi là Sisi náà mọ̀ ṣerú ẹ̀. àwa mọ̀ bóyá ẹ̀ ń sun rárá ni. ìjọba òkè kọ́lọ́wọ́n ṣàánú wa téèyàn bá ti ń báyàn gbé àjòkó rábà tó ti fẹ́ máa fi àwọn nǹkan tí ò yẹ kó ṣe kí ó ti fẹ́ máa fi ṣe olúwa rẹ̀ kọ́lọ́wọ́n dákun kó ṣàánú. but in this case gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lé ẹ kú lé o òní ni ọjọ́ kèlò lọ́dọ̀ tí ọjọ́ 29 nínú oṣù. gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ẹ lẹ́kọ̀ọ́ ojúmọ́ òbó ni tó di ń tún ó ti gbọ́dọ̀ máa ń tún. ó gbọ́dọ̀ máa dún tán ló gbọ́dọ̀ máa dún. sórí lásìkò tá a wà yìí ìgbẹ́ lórí àwọn onírìyà tó ń ta rẹ̀ tì tó ń tẹ̀ wá àwọn náà ti mọ wojú fóònù wọn báyìí wọ́n mọ bóyin ni wọ́n mọ̀ wípé gbogbo àwọn tó máa róúnjẹ àwìn lọ́wọ́ àwọn gbogbo wọn sanwó ó yẹ kó ti mọ̀ sanwó irú àwọn màjẹ́ẹ̀kì wàláì dókítà gbogbo ẹjọ́ ń ranra wọn lọ́wọ́ ni o Ọlọ́run kìí ṣeré gbogbo ẹjọ́ ń ranra wọn lọ́wọ́ ni kìí ṣeré ìjà tó ń sọ. kò tiẹ̀ yé musa rí tó sàrùn ojú tó ń. ìjọyọ̀ ti dodi nítorí kò yé ọlọ́ọ̀tì mi. ẹ̀mí sọ lòdì láyé tó ń tọrọ. àwọn máa ń bí àlà. ọlọ́ọ̀ni lórí bẹ̀ fún ọlọ́ọ̀ni lọ́jọ́ ajé. onílọ́jọ́ ajé ọjà yẹn lọ́wọ́ ìdíje bẹ́ẹ̀ bí ó ṣe ń ran lágbájá lọ́wọ́ yẹn máa ran tẹ̀mẹ̀dù lọ́wọ́. ó ń ranra wọn lọ́wọ́ ni bó bá ti kanjú yóò kan mú yóò kan ẹnu yóò kan gbogbo ara. bẹ́ẹ̀ ni yóò kan gbogbo ara àmọ́ bó ṣe wá ń kan gbogbo ara òun ẹ dákun ẹjọ́ máa kan àwa náà ní àyín. bẹ́ẹ̀ ni ìpolówó ọjà yín là ń gbìyànjú àti sanwó. bẹ́ẹ̀ ni o wípé kẹ́ mọ gbé nǹkan tẹ́ ń tà kẹ́ mọ gbé wọn bọ̀. ẹ máa gbé e bọ̀ wá nítorí pé tẹ́ ẹ bá ti gbé owó kékeré lẹ́sàn owó ìdákọ̀ mú báyìí náà lẹ́ẹ̀fi polówó ọjà yín lábàáfi tiwa lábàáfi tí gbé tiyín lárugẹ gbogbo àwọn tó ń bẹ ní òkèèrè náà bá mọ̀ nǹkan tẹ́ ń tà pátápátá bó ṣe gbọ́dọ̀ rí náà nù. kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. ọlọ́dún púpọ̀ rúta ṣàbí Sisi Monkele ló kọ mi. Dokita Olamide ló kọ mi. akínyìn níbi gbogbo owó tẹ̀sí ń gbọ́ wa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti lágbàńlá wípé ẹ tún kú àmójúbà wa o lórí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ẹ láǹfààní àti darapọ̀ pẹ̀lú alójòpọ̀ abánidọ́rẹ̀ẹ́ Facebook wa Adamimogo 107.7 Adamimogo 107.7 ẹ lọ bẹ̀ ẹ tẹ̀ ẹ sójú ẹ kí wá pé àtúkù ojúmọ́ gbogbo bó bá ṣe rí lára yín àwọn ìròyìn táwọn kà lọ́kọ̀ọ̀kan èjèèjì lónìí ẹ lè fi àtẹ̀ránṣẹ́ yín kẹfì sọwọ́ sí wa ní ojú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa àtúnṣe bẹ́ẹ̀ àtúbà yín kà á ẹ láìkí ẹ sì bá wa sí ààrẹ ẹ sì ṣe kíni ẹ sì tún wá kọ́mẹ́ǹtì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àwọn ìròyìn tá a bómi là àwọn ìròyìn tó yàtọ̀ sí àwọn ìròyìn sẹ̀pẹ̀tẹ́rì àtúntò bá yín kó dé lónìí ìròyìn tá a fọ nkọ́nkún ni originality ìròyìn la pè é kọ̀ǹfàmù ó yàtọ̀ sí bàrúùfù jákèjádò ilé wa bẹ̀rẹ̀ láti ilé iṣẹ́ ààrẹ gbogbo bó ti ń lọ àmọ́ fi tó èèyàn ara lé àmọ́ fi tó yín létí o. a gbọ́dọ̀ fi tó yín létí nítorí páwa yìí gangan náà ń pè ní ojútókò olùfitólétí ni wá àwa gangan ni town crier àwa là ń pariwo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé. agbèfọ́ba ẹ mọ̀ sí ààrẹ àwọn èèyàn ti wà lójú òpó Facebook aláàgọ́ ọba kọ́ agbèfọ́ba làwa àwọn èèyàn ti wà lójú òpó Facebook ẹ máa ṣí ààrẹ lógúnlógún lọ́gbọ̀n ẹ máa ṣí ààrẹ. ẹ bá sì wo dókítà tẹ́wọ́ Sisi Monkele lónìí ẹ̀yà ara lẹ́gẹ̀ẹ́ ẹ̀fọ́ ní kí ni ẹ ṣe ní fọ́ combination yẹn ó make sense. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. akọ̀ǹbáyẹn ni àwọn èyí sàwọn kan àìsí àwọn kan. Tọ́pẹ́ máa jẹ́ kó dùn mí àbí kí ló kọ Tọ́pẹ́ máa jẹ́ kó dùn mí ó tẹ̀ wọ súùtù oríkò náà lẹ́lẹ́dà ó sì wá dá o ó bẹ́lẹ̀dà rẹ̀. ó wà mọ̀ nǹkan tó fọ́ ni ní kí nígbà tí mo rí mo kọ́ ọ̀hún báńkà kan rèé general manager. yóò ti yé wẹ́ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ torí pé láìpẹ́ láì jìnnà ó náà máa travel out. bẹ́ẹ̀ ni àwa múra bí àwọn èèyàn gidi kò ní múra bí àwọn ará. kò ní bí àwọn ará. inú ilé ìgbóríwẹ̀ ká yàrá òyìn Chinese. èmi àwọn náà wẹ̀rẹ̀ yìí tì mú láàárọ̀ yìí. ó bá tún rí bá
bákan náà ìwé ìròyìn Punch bá mi bóde o. ìwé ìròyìn National Daily sì bá mi wá sóde. níbo ló ti mọ ráwọn ìròyìn rẹ. àwọn ìròyìn tó dáa ni. ìwé ìròyìn Daily Trust náà kó fara ẹ̀ bóde lónìí. díìgù wá sóde pẹ̀lú Punch. torí pé iwájú lọ pé ibi tí wọ́n mọ rẹ́sì ìwé ìròyìn leadership ń bẹ lọ́dọ̀ mi o. ìwé ìròyìn Guardian wà lọ́dọ̀ mi. ẹ̀kẹ́yẹ̀ rẹ́ ìròyìn Nigeria Tribune èmi náà gbórí wọbẹ̀ lọ. ìtùn àwọn inú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí. ẹnu àwọn ìwé ìròyìn tí mo kó bèdè lónìí dókítà kò jù bá ń lọ. tọ̀dọ̀ tèmi náà ò fi bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ o. ká máa kà á lókun. ká mú kí ní òní pápápá. jẹ́ kọ́kọ́ mú nínú eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Labour. kí náà wí. Peter Obi tó ń wò ó kò ní ìwà adarí kankan bíi tí hù kó mọ. ọ̀rọ̀ nu. kódà ká ní wípé bá jáwé olúborí ni kò lè ṣàṣeyọrí. èmi kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ èmi kọ́. mo fẹ́ sọ pọ̀rọ̀ tó ń sọ yóò mọ̀ jẹnu rẹ lọ. yóò jẹnu mi lọ. Kenneth Okonkwo náà lọ sọ̀rọ̀ òun. ó ti da. ẹ gbọ́ láàárọ̀ yìí. ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ yìí ibẹ̀ lèmi ó ti bẹ̀rẹ̀ dókítà. àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin wọ́n fi kinní kan léde o wọ́n ní sẹ́rí àbá tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù. òní gan-an látàrí rẹ̀ sọ́dọ̀ ààrẹ Bọ́lá Tinubu o. náà bá ṣe àṣeparí iṣẹ́ lórí ẹ̀ bá kí Yẹmí Lásìsì. ó wọlé dé pẹ́rẹ́ dákun Yẹmí Lásìsì kó tó dé gòbígo kínní báyìí kọ́lọ́hún dákun kó ṣàánú wa ní. ikùn rẹ̀ ló fi dà mọ́. bẹ́ẹ̀ ni àti gojú wọn. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí mo sọ pé ìsúnkun sí báyìí ó ní ìgbésẹ̀ gangan. ẹni tó bá sì ṣe bẹ́ẹ̀ ọmọ oko tó bá jẹ búrẹ́dì yóò fi ṣu ránṣẹ́ sílé. so èkí wà ní Yẹmí fi ránṣẹ́ lé. Yẹmí ṣẹlẹ̀ yìí ṣóyóko lóko tó wà gan ni ṣe bí nǹkan máa ń tẹ̀lé wọn lóko ní rọ ó tẹ̀lé mọ́ pé kó mọ kóńkó ní nǹkan. àjòkóra bàtà. mọ tẹ̀kí lórí kí ọmọ tó ra dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ti fàmì òróró yàn. àmì òróró nínú. kò lè ṣe àwọn nǹkan tó ń ṣe o mọ́. kò lè jókòó tèmi níbi mọ́. kó lọ mọ kóńkó lóńkó. ìwọ́nu Ọlọ́run. Yẹmí ìwọ́nu Ọlọ́run. tẹ̀wájú. ọmọ oko tí ó bá jẹ búrẹ́dì. yóò fi sun ránṣẹ́ lé. ọmọ oko tí wàá fi sun ránṣẹ́ lé báyìí wọ́n ti dá búrẹ́dì padà fún. ẹgbẹ́ òṣèlú Labour náà mọ̀ wá níbi tí ẹgbẹ́ òṣèlú Labour tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbómi parí o pé excuse sir spokesperson wa ìyún agbẹnusọ wa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣàkọlù sí òbí òun ẹ̀kọjá àyè yín wọ́n lè ẹ̀kọjá àyè yín. ìsọ̀rọ̀ ní gbèsè ìsokùsí ní ìgbésẹ̀ kan gan. bẹ́ẹ̀ni. lórí ìròyìn tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú lébèlè tó mú wá ń. jẹ́ kẹ́mi náà sáré fi àtẹ̀jáde léta o. Peter Obi ó ní ẹ wò ó bí igbe wọ́n ti káwọ́ ti dé tí igba láàmú káwọ́ ti ògiri. ó ní bẹ́ẹ̀ ló ń bẹ lẹ́yìn ẹ̀yìn tẹ́lẹ̀ ẹ̀fẹ̀ ọ̀nù hàn ó ní àmọ́ kinní kan ní o. bẹ́ẹ̀ ti lẹ́fẹ̀ ọ̀nù hàn ẹ mọ́ lọ dé ìlólẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ànígbà ìwà kọ̀rọ̀rọ̀ sí ànígbà láàyè. kó tó di wípé wọ́n tẹ̀lé ọ lórí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn ọ̀hún ó sì tún kù nǹkan kan lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú Labour àwọn èèyàn mọ bí Okonkwo bó ṣe jẹ́ sí Peter Obi àmọ́ ẹ jẹ́ n sọ fún yín ṣẹ́rí Kenneth Okonkwo tẹ̀ ń wò ó sì jẹ́ ẹni tí mo fọkàn tán dáadáa alámúlégbè mi ni Obi ń lọ sọ bẹ́ẹ̀. ìwọ ló mọ báwọn tú ṣùdé sálẹ̀ máa wá túṣe gbogbo àwọn ìtàn inú ẹgbẹ́ òṣèlú Labour mọ̀ fún wọn lónìí. ń sọ fún yín láàárọ̀ yìí bó ṣe jẹ́. lórí ìròyìn tó ní ṣe pẹ̀lú ìfẹ̀hónúhàn náà ni o bó bá ṣe bẹ́ẹ̀ mo mú kọ́kọ́rọ́ ọkọ̀ ó di wọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. gómìnà Adémọ́lá Adélékè ní ẹ wò ó gbogbo ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn ẹ̀yin alẹ́nu lọ́rọ̀ tó jẹ́ wípé ẹ̀yin náà lẹ́ ń ṣe agbésùmọ̀mí ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin náà lẹ́ni pé ohun tó ní ṣe pẹ̀lú ìfẹ̀hónúhàn ẹ̀ ṣe àbáyín ṣe pàdé pọ̀ lónìí gbogbo ohun tó dùn yín lọ́kàn. gẹ́gẹ́ bó ti wá sọ́hùn èmi náà wá wọ Àbújá lọ gbàmù sọ́hùn pé mo ẹ̀ṣẹ̀ dé ni. tó sáà mú nǹkan bọ̀. mo mú nǹkan bọ̀ wá. ní Wike bá ti sọ̀rọ̀ o Wike ní gbogbo ẹ̀yin ọ̀dọ́ ọba kó gbogbo àwọn ọ̀dọ́ jọ ọba ní ẹ̀yin ọ̀dọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ má bá wọn dá sí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn yìí nǹkan tó ṣẹlẹ̀ rẹ̀ kí ló sọ pé ó ṣẹlẹ̀ ìwé ìròyìn Punch kọ láàárọ̀ yìí ń sì ká ẹ gbà balance rẹ̀. ọgbà bẹ́ẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ Kwara òun náà ní ẹ wò ó ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Tinubu tẹ̀ ẹ fapá jánu ẹ ti ẹ̀ gba ààrẹ Bọ́lá Tinubu láyé ẹjọ́ ṣe kínní fọ́dún mẹ́fà ó ní gbà wọn bá ṣe fún ọ̀wọ́n ọdún díẹ̀ ìgbà náà lẹ tó lè mọ fọpá jánu. ọ̀dà nínú ìwé ìròyìn tí mo wà ìwé ìròyìn wo mo wà Guardian ni o níbi tí bàbá wa ẹni tí ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run wòlíì Sáàmù Olúalọ́ tó ti sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní bàbá ẹ bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lórí àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ fẹ́ gbé láti lè mú kí ayé kó rọrùn bí bẹ́ẹ̀ kọ́
àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tẹ̀síwájú nínú ìfẹ̀hónúhàn ó ní àmọ́ tẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ báyìí ó ní àbá. kọ́lọ̀ ń dákun kọ́lọ̀ ń ṣàánú wa ni o ìpínlẹ̀ Ondo ibẹ̀ mo gbà lọ o ìjọba ìpínlẹ̀ Ondo ni wọ́n ké tọ́tọ́ báyìí o wọ́n ní ẹ̀wò ní ìpínlẹ̀ Ondo àmọ́ bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run alárabíní wípé ohun tó ní ṣe pẹ̀lú àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ hepatitis nù ó lè di àfẹ́yì tẹ́gun aláré ń fi sọ wọ́n nítorí kí ni wọ́n ló ti gbórí wọ ìpínlẹ̀ Ondo báyìí. tọ́ nínú ìwé ìròyìn Tribune láàárọ̀ yìí Ọlọ́run Olódùmarè yóò gbà ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà. Wòlíì Sam Olúalọ ńlọ sọ bẹ́ẹ̀. lórí ìròyìn wòlíì Sam Olúalọ eléyìí tó mú wá ń. ọgbà bẹ́ẹ̀ náà ni wọ́n ní lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó fẹ́ àdúrà àti ṣètò àdúrà ọlọ́gbọ̀n ọjọ́ a bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹjọ a sì parí rẹ̀ bó bá di ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ a nítorí kíni wọ́n ló ń tó ń dá ó fẹ́ àdúrà wọ́n lè lè tó kù díẹ̀ káàtó náà wọ́n ní àdúrà ló ń fẹ́ o àwọn oníṣẹ́ wádìí lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ètò ààbò àti àwọn ìdí tó ní ṣe pẹ̀lú báwọn èèyàn ṣe gùn lé ìfọ̀nù hàn ó gbà ká fi tọ́lọ̀ létí. ọ̀dà nínú ìwé ìròyìn tí mo wọ̀ lọ bá ìwé ìròyìn The Guardian náà ni mo sì wọ̀ lọ ọ̀rọ̀ bàámi Sam Olúalọ iná ló gbójú ìwé ìròyìn kan o níbi tí bàbá ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti tún rán òṣìṣẹ́ Adamimogo kan tí wọ́n ti tún rán lọ ìlú èbó pé wàá lọ lùdé ìlú èbó. orin tó yẹ kó já kọ ní pé bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti rò pé dókítà Ọlámídé ò ní lọ ìlú èbó. ẹ̀yin tẹ́ ẹ rò pé Sisi Monkele ò ní tráfúlà. ó ti ń ṣẹlẹ̀ báyìí. USA mo ń lọ. wòlíì Sam Olúalọ. àwọn náà máa sponsor rẹ̀. àwọn náà fẹ́ sponsor rẹ̀. wọ́n ti kọ́kọ́ sponsor ẹnìkan lọ Jordan. ẹlòmíì tún lọ. ẹlòmíì tún lọ bòmíì. ẹnìyẹn South Africa lélẹ̀ wá lọ báyìí. eléyìí tún ti lọ South Africa. Sisi Monkele àti dókítà USA là ń lọ. USA là ń lọ United States of America. ibi tó bá wù tó pẹ́ mọ̀ jẹ́ kó dùn mí kó lọ. ibi ìwọ bá wù kó sọ kó n fẹ́ lọ Ghana. nǹkan ara tó bá wù kó dá bó bá sì wù kó ní pé ìdólò owó jókòó sí. bó bá sì wù kódà kó sọ pé Benin Republic ló wọ́n lọ. lórí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn gómìnà Adémọ́lá Adélékè ní òní gan-an ló wọ́n jókòó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn. ǹjẹ́ tó nínú ìwé ìròyìn National Daily mo ti rélẹ̀ níbi tí ààrẹ Tinubu ti sọ pé kèé ṣèmí o ọ̀rọ̀ kan ilé ìtọ́jáde àwọn fọ́nrán kan tọ́jáde níbi tí wọ́n ti sọ pé Tinubu náà ló fi fọ́nrán kan jáde tí wọ́n pè ní statement Tinubu speak ni wọ́n pè. ọ̀rọ̀ Tinubu nù. Tinubu speak ní irọ́ bí wọ́n ṣe kọ́ Tinubu speak ni wọ́n fi ṣe àkọlé fọ́nrán tó jáde o Tinubu ti wá sọ pé excuse àwa kọ́ la we don't speak we speak it not. ìbò ń le. ẹ̀yin wa gbogbo àwọn kókó tèmi kó lọ́dọ̀ tèmi nù. ọ̀dà lọ́dọ̀ tèmi mi jẹ́ kí n fẹ́ yọkan yìí kùn. ǹjẹ́ ajá mọ̀ wípé lọ́wọ́ tá a wà yìí ọ̀wọ́n gógó oúnjẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó tún ti ṣe bẹ́ẹ̀ ó tún ti gbẹnu sókè o ó ti di 36.38% báyìí ìyún ìdá mẹ́rìndínlógójì ó lé ẹ̀sùn méjìdínlógójì ní oṣù kẹfà ọdún 2024 ìwé ìròyìn National Daily ó ṣe bẹ́ẹ̀ ó gbé jáde bó ló ṣe rí àáṣe bẹ́ẹ̀ àákà láàárọ̀ yìí. ẹ̀yin wa ẹ má gbàgbé wípé láǹfààní àti darapọ̀ pẹ̀lú wa lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa Adamimogo 107.7 Adamimogo 107.7 àwọn èèyàn dẹ̀ ti ń ṣí ẹ̀ màmí sídíkàtù ṣìtù wọ́n ti ṣí ẹ̀ bẹ́ẹ̀ ṣe ara ni wọ́n bẹ́ẹ̀ ṣe ara ni wọ́n Fẹ́mi Emmanuel wọ́n ti ṣí ara rẹ̀ Kanyinsola Gold wọ́n ti ṣí ara rẹ̀ Fúnmilọ́lá Ọláìyá wọ́n ti ṣí ara rẹ̀ wọ́n bá wa ṣíà rẹ̀ bẹ́ẹ̀ ni Blessing Olúfẹ́mi àwọn náà bá wa ṣíà rẹ̀ dáadáa ẹ̀yin tẹ́ ẹ bá wa ṣíà rẹ̀ ẹ máa ṣíà ẹ máa tébù ó ti wà ní 20 shares. ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ lọ bá wa polongo rẹ̀. ẹ lọ polongo rẹ̀ ẹ má ṣe bíi Janet Ọláìdé tó jẹ́ pé kò ní bá wa ṣíà. oyin sí à lẹ́yìn kó mọ. lẹ́yìn kan máa wò wáyé máa yọjú báyìí. dókítà já fọ̀rọ̀ wá sẹ́nu. ẹ̀yin wà ń lọ à ń bàbá bá ti dé báyìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ yóò gbéra sọ lórí ràbájì gan. Prọfẹ̀tà Olúalọ tó máa ṣiṣẹ́ agbára ṣọ́ọ̀bẹ́sì òbíbí ni. ẹ̀yin àfọ̀gbọ́ agbára ìgbàyanu ó yá ní Friday Saturday àti Sunday tó ń bẹ nínú oṣù kẹjọ yìí ní Adamimogo Jesus City nínú ìpàdé agbára tí Jésù pàṣẹ fún wòlíì Sam Olúalọ bàbá Adamimogo sure mercy of David inú àwẹ̀ ọgbọ̀n ọjọ́ ni bàbá wà láti August 4 tó fi máa di 30 ààyè one-on-one counseling a máa wà lójoojúmọ́ fún gbogbo olùgbé Ìbàdàn tó fẹ́ dé Jesus City ní Friday Saturday àti Sunday ọkọ̀ ọ̀fẹ́ ti wà Midland Event Center opposite Gbaremu Market Ìbàdàn àti ní Adamimogo Shobande Street ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá o ẹ̀yin tó wà lẹ́kìtì
lójúdó palace lọ́kọ̀ọ̀fẹ́ wà. ààyè one-on-one counseling sì ń bẹ lójoojúmọ́ láti rí wòlíì. Sáàmù Olúwalọ́ bàbá Adamimogo. ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí ní Jésù ń lò. ní Adamimogo Jesus City tó wà ní Ìlàmìjà village Lẹ́kì Ẹ̀pẹ́ expressway nílùú Èkó. lóṣù eléyìí ìwọ náà máa sọ testimony. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀. ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ dẹ̀ wá pọ̀ o. nínú ìwé kọ́bọ̀. ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ ká máa wọnú ìwé ìròyìn Tribune lọ ká máa já akúnra láàárọ̀ yìí 20 shares ló sì wà lójú òpó Facebook wa Frederick Omitola kílẹ̀ ń ṣe ẹ̀yin náà ó yẹ kẹ́ ẹ ti máa ṣí ẹ̀ ó gbẹ̀yìn tẹ́ wà lójú òpó Túndé Babalọ́lá ẹ ó yẹ kẹ́ ẹ ti máa ṣí ẹ̀ kílà ń kó Olúwafẹ́mi ó yẹ kẹ́ ẹ ti máa ṣí ẹ̀ Àbáyọ̀mí Sùmọ́nù ẹ máa ṣí ẹ̀ Pásítọ̀ Adé Pásítọ̀ Sam Adé Àjàyí ẹ máa ṣí ẹ̀ Ìfẹ́dayọ̀ Gbágbé ẹ máa ṣí ẹ̀ Múdàtírù Ọmọlọ́lá Àjàyí Òkè Mákindé ẹ pọ̀ ńbẹ̀ yẹn ẹ máa ṣí ẹ̀ nígbà 40. ìròyìn lápè. o nínú ìwé ìròyìn Tribune ni mo kọ́kọ́ wọ̀dọ̀ láàárọ̀ yìí níbi tí bàbá wa ẹni tí Ọlọ́run pè tọ́lọ́run sì ń lò fún sáà àti àkókò tá a wà yìí tí ó sì máa lò lọ wòlíì Sáàmù Olúwalọ tó ti gba ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìmọ̀ràn ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní wípé bàbá ẹ dákun kí ni ìjọba àpapọ̀ kí ni ó ń ṣe o kí làwọn ìgbésẹ̀ yín láti lè rí dájú wípé ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà àti gbogbo ẹ̀gbọ́n mi ṣe omi òtó eléyìí tí ń ṣẹlẹ̀ nígbà bí nǹkan ṣe wọ́n gógó iná lẹ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ mú wálẹ̀ ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ Christ Apostolic Church CAC Adamimogo Grace of Mercy Prayer Mountain Worldwide wòlíì Sáàmù Olúwalọ lẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé eléyìí náà ló lè mú kí àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n bomi ẹja ìfẹ̀hónúhàn wọn o tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí ààrẹ bá bá gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà sọ̀rọ̀ ààrẹ iná ni Professor Olúwalọ iná ló ti sọ yìí pé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni wọ́n ń la ọ̀pọ̀lọpọ̀ ìnira kọjá o eléyìí tí ó sì ṣe bẹ́ẹ̀ tí ó ké sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé ẹ máa gbàdúrà síwájú sí o ẹni tí ó jẹ́ gbajúgbajà ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún iná ló ṣàpèjúwe ìfẹ̀hónúhàn alálàáfíà gẹ́gẹ́ bí ọ̀nà láti pè fún àwọn ìṣèjọba eléyìí tí ó dúró re eléyìí tí ó sì wá sọ wípé lóòótọ́ ìfẹ̀hónúhàn náà ni ó jẹ́ ẹ̀tọ́ àwọn ọmọnìyàn o ó ní ṣùgbọ́n a gbọ́dọ̀ rí dájú pé ó jẹ́ alálàáfíà àti wípé kò sí gbọ́nmi sí omi òtó kò sí fàákájà bí tí wù kó mọ kò sì sí rògbòdìyàn ó tún wá tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tí ó fi tẹ̀wájú ó ní pé látàrí ìdí èyí ó ní ọjọ́bọ̀ ó ní ọjọ́ ọjọ́bọ̀ ìyún ní ọjọ́ kìíní nínú oṣù kẹjọ tá a wà yìí ọdún 2024 iná ni wọ́n bẹ̀rẹ̀ àdúrà ní Ìlàmìjà ìyún ní Jesus City tí ń bẹ ní Ìlàmìjà ní Ẹ̀pẹ́ ní eléyìí tí wọ́n sì ṣe fún odidi 30 ọjọ́ gbáko láti gbàdúrà fún orílẹ̀-èdè wa Nàìjíríà kí orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó lè dúró re wọ́n ní wípé bí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ní kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa tẹ̀lé àwọn wọ́n ní àwọn èèyàn wá láti ibi gbogbo láti wá gbàdúrà fún 30 ọjọ́ fún orílẹ̀-èdè wa Nàìjíríà Professor Olúwalọ náà ni wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n dúró re dáadáa kí wọ́n sì gbọ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ sọ ó ní àwọn ti gbà wọ́n nímọ̀ràn o kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kí wọ́n tẹ̀wájú ó láwọn fúnra àwọn wà nú àwẹ̀ ní fódìdí 30 ọjọ́ tó sì jẹ́ pé kò ní sí nǹkan kan tí ó yingin wọ́n wá ní wípé kí ni o ẹ lọ kàyókùn nínú ìwé ìròyìn Nigerian Tribune eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó jáde láàárọ̀ yìí wọ́n tún sọ nǹkan míì ń bẹ ẹ lọ kà á dáadáa ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ máa pọ̀. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ sẹ́ẹ̀. nínú ìwé kọ́bọ̀. lórí ìròyìn eléyìí tó mú wàhùn tó ní ṣe pẹ̀lú ìròyìn wòlíì Sáàmù Olúwalọ. bẹ́ẹ̀ni o. bàbá fi gbólóhùn síta o. bàbá ní àdúrà nígbà agbára kọ́. bẹ́ẹ̀ni o. wọ́n ní ìdíre gan táwọn fi wọnú àwẹ̀ ọlọ́gbọ̀n ọjọ́ láti jẹ́ kí ojútùú wà fún ìṣòro eléyìí tó ń bo orílẹ̀-èdè Nàìjíríà fínra wò. wòlíì Sáàmù Olúwalọ bàbá ti sojú abẹ́ǹkó wípé lọ́wọ́lọ́wọ́ báyìí tó orílẹ̀-èdè Nàìjíríà wà òun kan ṣoṣo tọ́lọ́ orílẹ̀-èdè Nàìjíríà kan tó kù òun náà ní àdúrà o wọ́n ní ìdí abájọ náà rèé tí a fi ṣe àgbékalẹ̀ àkànṣe ètò àdúrà eléyìí tí wọ́n pè ní Show Mercy of David èyí tí wọ́n ní yóò gbéra sọ bó bá di ní ọjọ́ kìíní sí ọgbọ̀njọ́ oṣù kẹjọ ọdún 2024 bàbá ṣàlàyé síwájú sí i wọ́n ní sẹ́ẹ̀rì tẹnu kọ́ tètè bọ̀lù kọ́ Ọlọ́run ti ṣètò láti yanjú gbogbo hílà yìí lo ìṣòro ọlọ́kan-ò-jọ̀kan eléyìí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà wọ̀
wọ̀yá àjà a ní kí ogunlọ́gọ́rùn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n lè jàjàbọ́ kúrò lọ́wọ́ ohun tàbí oròmí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó di hẹ́gẹ́hẹ́gẹ́ o ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà tó dẹnu kọlẹ̀ pátápátá àti àwọn ìṣòro míì tó ń fi orílẹ̀-èdè nàìjíríà lápè wọ́n ní bàbá tí wọ́n ń ṣàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ náà láàmú gbàdúrà fún àwọn tí wọ́n ń bẹ ní ipò adarí wípé kí ọlọ́run jọ̀ọ́ kó yọ̀ǹda ọgbọ́n ìmọ̀ àti òye fún wọn ọ̀nà tí wọ́n gbà láti wọ ọkọ̀ orílẹ̀-èdè nàìjíríà dé èbúté yíyanjú wọn ní gbogbo ẹ̀ pátápátá náà láàfin sínú àdúrà ọlọ́gbọ̀n jọ̀hún o wọn ní ṣẹ̀rí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà gan tó di ẹgẹ̀ẹ̀gẹ́ wọn ní àwọn òrìdájú pé nínú àdúrà náà ó ní á ti gbàdúrà kí ọlọ́run ṣe àtúntò ẹ̀ka ètò ààbò ilẹ̀ nàìjíríà bàbá wòlíì Sam Olúalọ́ ó ṣàlàyé síwájú sí i ó ní orílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ orílẹ̀-èdè tí ọlọ́run dídí fi ohun àlùmọ́ọ́nì jíǹkiri ó ní ohun àlùmọ́ọ́nì oríṣiríṣi náà ló kún fọ́fọ́ sórílẹ̀-èdè nàìjíríà ó ní àmọ́ àdúrà náà láàfin gba wípé kí ọlọ́run jọ̀ọ́ kó tún ìtò orílẹ̀-èdè nàìjíríà kọ ó ní ibi àkànṣe ètò àdúrà show mercy of David eléyìí tí ìgbéra sọ bó bá di ní ọjọ́ kìíní sí ọgbọ̀njọ́ oṣù kẹjọ ọdún 2024 àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n mọ̀ ní ẹ̀rí tí ó pọ̀ ó ní nítorí lẹ́yìn àdúrà yìí dókítà ẹ̀rín ọmọ pẹ̀ kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó mọ rẹ́rìn músẹ́ inú ìwé ìròyìn tẹ́ẹ̀tì bá pàdé lónìí ìwé ìròyìn Nigeria Tribune náà ni. ọ̀dà nínú ìwé ìròyìn Guardian ká tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn inú tí ń bá ń dunni báyìí ní ń pọ̀ lọ́rẹ̀ ni wòlíì Sam Olúalọ́ tá ń sọ wòlíì tó ń sọ tán sọ tán wòlíì tó ń sọ tán sọ tán wòlíì tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ rẹ̀ lánàá ẹ̀ tún sọ lónìí ẹ̀ tún máa sọ lọ́la ni nítorí pé Ọlọ́run ọba náà ní í ṣe bẹ́ẹ̀ ní ń gba ẹnu bàbá ní ń gba àṣàṣẹ ni bàbá bá ní òṣìṣẹ́ Adamimogo ló tún wà ń bẹ̀ yẹn bàbá ni olúgbẹ́mi ní yìí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó yá ẹ jẹ́ máa lọ South Africa. Sisi Monkele ló kù tán mẹ́nu bà. àti Dokita Olamide. àti Dokita USA làwa ń lọ. USA làwa ń lọ àwa méjèèjì. bàbá ẹ ti ń gbọ́ bá USA ni o United States of America. bẹ́ẹ̀ni kì í ṣe United States of Ido. irọ́ ìdókọ́ USA tiẹ̀ ní. bàbá tí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ tí Ọlọ́run gbé Adamimogo Nigeria Limited tọ́lọ́run gbé ilé lọ́wọ́ èyí òun wòlíì Sam Olúalọ́ iná ló tún ti náwó gan ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Adamimogo eléyìí tí ó sì sọ pé ẹni tí ó jẹ́ igbákejì adarí ní Adamimogo 93.1 FM ní Èkó èyí òun Sam Olúgbéminíyì iná ni bàbá náwó gan pé ó ń dà ní bàbá bá ní ó yá máa wá lọ sí ilẹ̀ òkèèrè o wàá lọ ṣe bẹ́ẹ̀ wàá lọ lo ìsinmi ráńpẹ́ rẹ wàá lọ lò ń bẹ̀ nígbà tí bàbá ṣe bẹ́ẹ̀ tí bàbá náwó gan wọ́n bá níbo ní ọ̀lọ́ wọn ni ó wà ní kó máa lọ sí Johannesburg ní South Africa kó lọ lo ìsinmi rẹ̀ ńbẹ̀ Olúgbéminíyì ẹni tó jẹ́ pé òun náà tún ni olórí ẹ̀ka ìròyìn àti ọ̀rọ̀ tí ó jẹ́ mọ́ ti ìlú èyí òun ni Adamimogo 93.1 FM lẹ́kọ̀ọ́ iná ni wọ́n sọ pé yóò ṣe bẹ́ẹ̀ yóò ṣàbẹ̀wò sí Constitution Hill kọ́dì wọ́n ní yóò ṣàbẹ̀wò sí Apathy Museum àti àwọn ibi ńláńláńláńláńlá wọ́n ní ọjọ́ 22 sí 30 ọjọ́ iná ni yóò ṣe bẹ́ẹ̀ tí ó fi rìnrìn àjò ó ti ń jayé ẹ̀ lọ́wọ́ ó ń jayé ọba lọ́wọ́ báyìí fún gbogbo ẹ̀yẹ èèyàn tẹ́ ẹ̀ tí mọ̀ tẹ́lẹ̀ bàbá Olúalọ́ wọ́n ń ṣe bẹ̀bẹ̀ fáwa ní Adamimogo táwa wà yóò báwọn tí yóò bá ṣe bẹ̀bẹ̀ fún yín ẹ̀ pé wọ́n máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní bàbá bá tún ní wípé bàbá bá tún tẹ̀síwájú ẹ̀yìn ẹni tí ó jẹ́ adarí àti olùdásílẹ̀ Adamimogo Communication Limited Professor Sam Olúalọ́ ní wọ́n bá tún sọ yí pé tó nínú ọ̀rọ̀ táwọn fi léde yìí o wọ́n ní ẹ má wọ̀rí gbogbo ẹ̀yin tó kù wọ́n ní Dèjì Ògúnbùsúyì ń bò lọ wà náà ń bò lọ wà kí ni a ní pé kí bàbá tún wá sí ráì ní ìsìn ṣé ìṣe kí bàbá náà tún kálẹ̀ wọn dákun wọn láwọn ò mú gbogbo ohun tó jẹ mọ́ ìgbáyé gbádùn àwọn òṣìṣẹ́ wọn láwọn máa mú lókùnkùn tó síwájú sí i wọn lè táwọn ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káwọn ṣe wọn láwọn ò tí ì ṣe kankan wọn láwọn sì ń tẹ̀ wájú tọ́ lórúkọ tèmi àti Sisi Monkele àti iléeṣẹ́ Adamimogo 107.7 FM àṣọ pé bàbá ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ ọpẹ́lọpẹ́ yín lára wa ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yín. lórí ìròyìn mi ẹ̀wẹ̀ dókítà ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn eléyìí tí wọ́n ti pé tó pẹ̀lú rẹ̀ yóò gbéra sọ ò lọ́jọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kẹwàá gómìnà ìpínlẹ̀ Kwara rẹ̀ ó ní ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sinmi agbájá fún ààrẹ Bọ́lá Tinubu ní ìgbà díẹ̀ kan fi yanjú ìlà ìlò eléyìí tó bá orílẹ̀-èdè Nàìjíríà wọ̀yá àjà o gómìnà Abdulrahman Abdulrazak ti ìpínlẹ̀ Kwara ló ń pàrọwà sí ogunlọ́gọ́rùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n jọ̀ọ́ jàre
kí wọ́n fara balẹ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu kí ètò ìjọba rẹ̀ kó lè ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà pẹ̀lú àlàyé pé oríṣiríṣi àwọn àkànṣe ètò òun náà ló kún fọ́fọ́ o nínú ètò ìjọba ààrẹ Bọ́lá Tinubu láti fi mú ìgbáyégbádùn àwọn ará ìlú láti fi mú eléyìí tí yóò sì jẹ́ ìrọ̀rùn fún wọn o. Gómìnà ló sọ̀rọ̀ náà di mímọ̀ ní Ìjàgbó ní ìjọba ìbílẹ̀ Ọ̀yún ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ àkọ́kọ́ ọdún rẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú onídàgbò ti Ìjàgbó ìyún ọba Sàràfàdíìnì Adéníyì Babalọ́lá àti ìfilọ́lẹ̀ owó fún ìdàgbàsókè ààfin ti Ìjàgbó. Gómìnà Abdulrasaq ó ṣàlàyé síwájú sí i ó ní ààrẹ Bọ́lá Tinubu ń lọ jẹ́ pé ohun tó bá nínú àsùnwọ̀n ìjọba aláàkó tó fi gorí àléfà ó ní owó ìdákọ̀mú ni ó ní yàtọ̀ fún eléyìí gan àtìgbà tí ààrẹ Bọ́lá Tinubu tó ti gorí àléfà ń lọ jẹ́ wípé láti inú gbèsè kan bọ́ sínú gbèsè kan ó náà ní ààrẹ Bọ́lá Tinubu ń gbọ́ bùkátà rẹ̀ á ní àti wípé àtìgbà tí ààrẹ ti gorí àléfà oríṣiríṣi àwọn ìkọlù lọ́lọ́kọ̀ọ́jọ̀kan òun náà ló bá ń lẹ̀ o láti ìgbà náà sì ló ti ń wo ojútùú sí i láti yanjú gbogbo ìlà ìlú ọ̀hún. Ó ní ṣe ni kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wá tẹ̀ jẹ́jẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu o kó lè yanjú gbogbo àwọn ìṣòro eléyìí tó ń bọ orílẹ̀-èdè Nàìjíríà fínra. Ó ní torí kíni ó ní kì í sọ̀rọ̀ ìfẹ̀hónúhàn òun náà ló kàn ó ní bí kò ṣe kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tó wà lórí àléfà yìí kí ara lè tú gbogbo ènìyàn pátá. Nígbà tó náà ń sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi síta ìyún ọ̀gbẹ́ni Oyèwálé Oyèlọ́lá tí ó náà jẹ́ adarí ikọ̀ iléeṣẹ́ ìròyìn Factual Times òun náà pín okùn gómìnà ìpínlẹ̀ Kwara ó mọ̀ kún lọ́wọ́ o nígbà tó ń ṣe lálàyé wípé ìfẹ̀hónú eléyìí tí àwọn aráàlú tí wọ́n gbà dérò láti ṣe ó ló ṣeé ṣe o kí àwọn kọ̀dọ̀rọ̀ sí ẹ̀dá kí wọ́n já ìfẹ̀hónú náà gbà mọ́ wọn lọ́wọ́. Oyèwálé Oyèlọ́lá tẹnumọ́ síwájú sí i ó ní lóòótọ́ òun náà ní ebi ọ̀pọ̀pọ̀ fún ọmọkẹ́ ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra ó ní àmọ́ ọ̀nà kan ṣoṣo láti rẹ́yìn rẹ̀ òun náà ni bí wọ́n bá ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tí wọ́n fẹ́ fún ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n sì jókòó ìpàdé alálàáfíà pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ó yín ò mọ̀ dájú wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yóò gbé ìgbésẹ̀ akin ó ní bákan náà lọ́mọ sórí lọ́dọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó ní ṣe ni kí àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n mọ̀ rẹ̀ gbáyégbádùn àwọn aráàlú àwọn èèyàn tí wọ́n dìbò fún wọn tí wọ́n fi wà lórí àléfà kí wọ́n mú ní ọ̀kúnkúndùn ó ní yàtọ̀ fún ìjọba gan ó ní àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan gan náà lè mọ̀ ṣe àgbékalẹ̀ àwọn wa máratún ni eléyìí tí yóò kárí ilé tí yóò sì kárí oko ó ní tí kì í ṣe léyìí tó jẹ́ wípé àwọn fíìdí kókò òun náà kó sí ìgbọ́nu àwọn ètò ọlọ́kọ̀ọ́jọ̀kan eléyìí tí wọ́n mọ̀ gbélẹ̀ fún ìgbáyégbádùn àwọn aráàlú ń sọ̀rọ̀ ilẹ̀kùn o inú ìwé ìròyìn táyì ti bá pàdé lónìí ìwé ìròyìn Nigeria Tribune ní ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ o. kí n fẹ́lẹ́ ká díẹ̀ ńlẹ̀ lórí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn níbi tí Wike tóun náà ṣe bẹ́ẹ̀ tó ti kó àwọn ọ̀dọ́ jọ ní olúùlú rẹ̀ wá tó sì ń bá wọn sọ̀rọ̀ wípé ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má bá wọn ṣe ìfẹ̀hónúhàn bíi tí wù kó mọ̀ o ẹni tí ó jẹ́ mínísítà fún olúùlú ilẹ̀ wa èyún Iyesom Wike iná ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ti bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ ní ìlú Àbújá láti má ṣe bẹ́ẹ̀ kópa nínú ìfẹ̀hónúhàn tí wọ́n ní pé yó bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024 táwa yìí títí tí ó fi di ọjọ́ kẹwàá nígbà tí ó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ ọ̀hún àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá láti ẹkùn gúúsù ìdìbò Àbújá èyún Àbújá South Federal Constituency èyún ní Kwali ní agbègbè Kwali ní olúùlú ilẹ̀ wa ní àná alánà yìí Wike náà ni ó sọ yìí pé àwọn ọ̀dọ́ ọ̀hún àti àwọn alẹ́nulọ́rọ̀ àwùjọ ní Buhari àti ní Gwagwalada náà ni àwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn ó tún ṣe bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn ti ṣe bí kò bá sì gbàgbé ẹni tí ó jẹ mínísítà ọ̀hún náà ni ó ti bá àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ sọ̀rọ̀ ní Àbújá municipal èyí ní ọjọ́ àbámẹ́ta gẹ́gẹ́ bí ó ti wá tẹ̀wájú náà ni ó sọ wípé gbogbo àwọn nǹkan eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ṣèfẹ̀hónú hàn fún ó ní bí wọ́n bá wo ìjọba Bọ́lá Ahmed Tinubu ó ní ó yẹ̀ṣẹ̀ pé ọdún kan ni kò tí ì máa lọ ọdún méjì bí tí wù kó mọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí iná ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ ni wọ́n sì ti ṣe ó ní lẹ́ka ètò ẹ̀kọ́ lẹ́ka ọrọ̀ ajé ó ní ẹ̀ka ètò ìlera gan pàápàá ó ní kò gbẹ́yìn o ó ní gbogbo àwọn ó ní tẹ́ bá tún wá wo ẹ̀ka ètò ààbò ó ní àyàyàyàyà ó láwọn ti ṣe dáadáa o ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka míì náà ni ààrẹ yìí ló ti ṣe dáadáa ó
ní kí wọ́n farabalẹ̀ o fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n jẹ́ kó ṣèjọba yìí nítorí wípé dídùn báyìí náà ni ọsàn oṣù bẹ́ẹ̀ bá wá fẹ́ ka ìyókùn ó ń bẹ nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí nítorí pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Peter Obi òun náà fi gbólóhùn síta o ó ní ẹ̀yin tẹ́gùn lé ìfẹ̀hónú hàn ó ní bí gbẹ́kẹ́ ti ń káwọ́ ti lé tí ìgbà láàmú káwọ́ ti ògiri ó ní bẹ́ẹ̀ náà ló ń bẹ lẹ́yìn wọn digbí o ọgbà bẹ́ẹ̀ náà ló jáwé akíwọ́wọ́ tako àwọn ìwà kọ̀dọ̀rọ̀ sí olùdíje sí iléeṣẹ́ ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 tó wáyé kọjá Peter Obi ó ló ti fi léde wípé òun bẹ lẹ́yìn àwọn tí wọ́n ní àwọn ogun lé ìfẹ̀hónú hàn bó bá di ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024 o Obi ti ṣe gómìnà tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ Anambra olóṣọ̀rọ̀ náà di mímọ̀ wípé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó fi àyè gba ìfẹ̀hónú hàn látàrí bí ó ti jẹ́ ẹ̀tọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè fẹ̀hónú hàn tako èyíkéyìí àwọn ohun tí wọn ò bá fẹ́ tó sì ń dùn wọ́n lọ́kàn jọjọ. Bákan náà ni Peter Obi ó ṣàlàyé síwájú sí pé ọmọ tó ń bẹ nínú oyún òun gan mọ bí ọ̀rọ̀ ebi ọ̀pọ̀ wà fún mẹ́kẹ́ bó ti nílà kóta wà yìí o ó ní tí àwọn èèyàn sì mọ̀ wípé kò sí ìrètí kankan mọ́ ó ní pàtàkì jùlọ ó ní àwọn ọ̀dọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ti di ẹni tí ń fẹsẹ̀ gbálẹ̀ kiri ojú pópó ó ní tí ìjọba wọn ò pèsè iṣẹ́ ó ní bákan náà ni kò sí ètò ààbò tó péye o ó ní ètò ìlera ẹ̀ka orílẹ̀-èdè Nàìjíríà gan ó ní ń ṣe ló forí fọ́ ògiri o ó ní bákan náà sì rèé kò sí ìrètí wípé ìlọsíwájú tàbí ọjọ́ ọ̀la tó dára ń bẹ fún orílẹ̀-èdè yìí Peter Obi ó ní òun bẹ digbí lẹ́yìn àwọn tí wọ́n ní àwọn ogun lé ìfẹ̀hónú hàn nínú àtẹ̀jáde mi ọ̀wẹ̀ òun náà ni gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe lálàyé wípé òní gan náà ni yóò jókòó ìpàdé pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń pètòpèrò ìfẹ̀hónú hàn ṣáájú ètò ìfẹ̀hónú eléyìí tí wọ́n ti kéde wípé yóò gbéra sọ bó bá di ní ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún 2024 òní gómìnà Adémọ́lá Adélékè ti ṣe lálàyé pé bó bá di ní òní òun yóò jókòó ìpàdé pọ̀ pẹ̀lú àwọn lẹ́nu lọ́rọ̀ àwọn tí wọ́n ń bẹ nígbọnú ètò ìfẹ̀hónú hàn eléyìí tí wọ́n ní àwọn ó ṣe ò nípa ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò àti àwọn òṣìṣẹ́ ọba gómìnà Adémọ́lá Adélékè nígbà tó ń sọ̀rọ̀ náà di mímọ̀ nínú àtẹ̀jáde eléyìí tí agbọ̀rọ̀sọ rẹ̀ Málámù Ọláwálé Rasheed tó fi ìta òní ó ti jó di mímọ̀ wípé pàtàkì ṣíṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ nípa ètò ìfẹ̀hónú hàn náà ó ní òṣèyìn àti bí wọ́n lè rè gan kí lohun tó ń dùn wọ́n lọ́kàn kí wọ́n jọ jókòó kí wọ́n jọ ṣe ìpàdé ọ̀hún lórí ọ̀nà tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tí ó fi sún gbogbo ènìyàn bọ̀ Adémọ́lá Adélékè òun náà ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé pàtàkì ohun tí wọ́n pẹ̀kẹ́lù níbi ìpàdé ọ̀hún òun náà lohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ètò ọrọ̀ ajé àti àwọn nǹkan míì eléyìí tó mú kí ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ kí wọ́n mọ̀ fàpájánu ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀ ẹ̀ka yàrá ìròyìn Channels ó ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ yìí. nígbà tó ti dọ́dọ̀ Peter Obi hùn jẹ́ kémi náà gbọ́dọ̀ Peter Obi lọ o ẹ̀bọ̀n eléyìí tèmi fẹ́ gbà lọ yìí inú ìwé ìròyìn tí mo ti rí àti ohun tó ṣẹlẹ̀ ẹ gbọ́ láàárọ̀ ìwé ìròyìn Tribune náà ló kọ o ẹgbẹ́ òṣèlú Labour Party mo sì ṣe bẹ́ẹ̀ tí mo wọ̀dọ̀ wọn lọ ṣẹ́rí Peter Obi tẹ́ ń wò òun kò ní ìwà adarí kankan bí tí wù kó mọ o kódà ká nípọ̀ jáwé olúborí ni kò lè ṣe bẹ́ẹ̀ kò lè ṣàṣeyọrí o Kenneth Okonkwo iná lọ sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá mọ Kenneth Okonkwo ẹ jẹ́ n sọ fún yín o Kenneth Okonkwo òun ni agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú Labour Party ìyún ìgbìmọ̀ tó rí sí ìpolongo Peter Obi tí ipò ààrẹ nínú ètò ìdìbò tó kọjá lọ náà ló sì ti sọ pé olùdíje sí ipò ààrẹ ọ̀hún èyún Peter Obi ó ní kò ní ìwà àdárí kankan bí tí wù kó mọ̀ ó ní kódà ká ní pé ó jáwé olúborí ni ó ní kò lè ṣàṣeyọrí o ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ òṣèré orí ìtàgé tó tún ṣe bẹ́ẹ̀ tó tún jẹ́ olóṣèlú lẹ́ni tí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Labour lọ́dún 2022 náà ló ti fẹ̀sùn kan ẹni tó ti gbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra ọ̀hún wípé ó kùnà láti lè mú ìyanjú bá gbogbo àwọn ìṣòro eléyìí tí ó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú Labour ọ̀hún Okonkwo nínú ọ̀rọ̀ tó fi léde ní àná yìí náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe àkọlé rẹ̀ ó ní ìrìn àjò òṣèlú òun sí orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní òun ṣe bẹ́ẹ̀ òun fi ẹgbẹ́ òṣèlú Labour lẹ̀ o ó ní lòbí tẹ̀ ń wò òun ó ní kò ṣe dáadáa tó láti lè mú kí gbogbo rògbòdìyàn tí ń wáyé lórí ọ̀rọ̀ adarí àṣàdarí nínú ẹgbẹ́ òṣèlú Labour kí ó wá sí òpin eléyìí tí àwọn sì lè fi mọ kí ni ó ṣẹlẹ̀ lọ́dún 2027 ó ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Labour báyìí iná ni kò yé wọn rárá o èyí tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la fún Labour ó ní ó tiẹ̀ tún wá jẹun tó bani nínú jẹ́ wípé òun ò lè máa bá
òun ò lè máa sọ̀rọ̀ lẹ́yìn orúkọ ẹni tí ó jẹ́ adarí ẹgbẹ́ ọ̀hún àgbà èyí ẹni tí í ṣe Peter Obi ó ní ó jẹun tó yà wọ́n lẹ́nu wípé Peter Obi iná ni kò lè dúró wámú nígbà tí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú Labour ọ̀hún tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ tí ò lè dúró wámú lẹ́yìn wọn kó sì sọ̀rọ̀ kí gbogbo ayé rí oníjàre bí o tẹ́ ń wo òun yìí Peter Obi tẹ́ ń wo òun ó ní mo ti ṣe bẹ́ẹ̀ mo ti padà lẹ́yìn rẹ̀ ní tèmi o mi ò jẹ́ bá wọn sí bí àbòsí bẹ́ẹ̀ bá wá fẹ́ ka ìyókù níbẹ̀ nínú ìwé ìròyìn Tribune àmọ́ ọ̀rọ̀ sì pọ̀ o torí pé ìsúnkún sí báyìí nígbètè gangan ẹgbẹ́ òṣèlú Labour náà wọ́n ti dá a lóhùn pé ṣé kí n jó mọ́ ni. ó jó mọ́ ẹ̀jẹ̀ ń jó mọ́ ẹgbẹ́ òṣèlú Labour náà bá ti dá a lóhùn lẹ́yìn ìgbà tí ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ agbẹnusọ wọn tẹ́lẹ̀ èyún fún ìgbìmọ̀ tí ó ń rí sí ìpolongo ètò ìdìbò fún ẹgbẹ́ òṣèlú Labour lọ́dún 2023 Kenneth Okonkwo tó kéde wípé òun ti ṣe bẹ́ẹ̀ òun ti fi ẹgbẹ́ òṣèlú ọ̀wọ́n lẹ̀ àwọn adarí àwọn náà bá dá a lóhùn wọn ní Okonkwo eléyìí tí ó fi ẹgbẹ́ òṣèlú Labour Party lẹ̀ ní àná lánàá yìí iná ló ṣe bẹ́ẹ̀ ló ní àwọn ohun tó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń bá ẹgbẹ́ òṣèlú ọ̀hún fà àti wípé wọ́n ní ọ̀rọ̀ kan eléyìí tí ń bẹ lábẹ́nu ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ ọ̀hún iná ni a sọ pé bó ṣe fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún lẹ̀ wọ́n ní kò dùn àwọn o nígbà tí ẹni tí ó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú Labour tí ó ń sọ̀rọ̀ Obiora Ifo náà ni ó sọ pé Okonkwo bó ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú ó ní kò jẹ́ tuntun fóun nítorí wípé ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ tí ó bá jẹ́ alátẹ̀lé rẹ̀ iná ni yóò ti mọ̀ wípé bí ṣe máa ṣẹnu ìfọ́ iná ni ó tún ṣe bẹ́ẹ̀ tí ó tún sọ pé Okonkwo eléyìí tí ó ń ṣe àkọlù sí Obi ó ní òun kan náà nígbà kan náà ló ti ṣe bẹ́ẹ̀ tí ó ti jẹ́ alámúlégbè rẹ̀ tí ó sì ti jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ ó ní kò sí nǹkan kan eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ unfortunate bí ó ṣe sọnù unfortunate ló sọ tó jẹ́ ntí tọ́ba ni nínú jẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ó wá tẹ̀wájú pé Kenneth Okonkwo tẹ̀ ń wò ó pé bó ṣe fi ẹgbẹ́ òṣèlú Labour lẹ̀ ó ní kò ya àwọn lẹ́nu ó ní kò sì wá gẹ́gẹ́ bí ìjọ́jú bíi tí wù kó mọ̀ ẹ lọ́ọ́ kàyókù nínú ìwé ìròyìn Punch nìyíùn wà ẹ lè wà balance rẹ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. bí wọ́n ti fi léde wípé Ọlọ́run nìkan ló mọ ọjọ́ lẹ́gbẹ́ òṣèlú Labour Party ọgbà bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí wọ́n ní ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àbá ètò ìṣúná ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù dókítà wọ́n ní ẹ wò ó láàkó tá a wà yìí àti dá nǹkan dúró lórí ẹ̀ tí wọ́n sì ní ó ṣeé ṣe o kí àwọn wá fi sọ̀wọ́ sí ààrẹ Bọ́lá Tinubu àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí ni wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó oṣù àbá tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù wọ́n ní àwọn ti yọwọ́ kí là ń kó lórí ọ̀rọ̀ náà wọ́n ní fún ìgbà díẹ̀ ni o wọ́n ní ọgbà bẹ́ẹ̀ tí wọ́n tún ṣàlàyé pé ó tún wá ṣeé ṣe kí àwọn fi àbá ọ̀run tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ àwọn káwọn fi sọ̀wọ́ sí ààrẹ Bọ́lá Tinubu gbólóhùn méjì òun náà ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí tí wọ́n fi ta wọ́n ní ohun àkọ́kọ́ ni wípé ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àbá owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù ọ̀hún wọ́n ní àwọn tún sí ọwọ́ iwájú wọ́n ní àmọ́ ó tún wá ṣeé ṣe kí àwọn fi kíní ọ̀hún sọwọ́ sí ààrẹ Bọ́lá Tinubu ní òní gan náà ni ti ń ṣe ọjọ́ ajé bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀ràn ti pé ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àbá owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù náà ó ní wọ́n ti kà fún ìgbà kejì tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti kà fún ìgbà kẹta o lọ́dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ méjèèjì láàrin ìṣẹ́jú àyà àmọ́ tí wọ́n jó di mímọ̀ wípé àwọn ìgbésẹ̀ míì wà o tí wọ́n ó tún gbé tí wọ́n sì ní dígan náà rèé tí àwọn fi sọwọ́ o sí ààrẹ Bọ́lá Tinubu bó bá dé ní òní inú ìwé ìròyìn Punch ibẹ̀ ló lè ti ń bọ̀ sí tẹ́ẹ̀tì bá pàdé. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ dẹ̀ wá pọ̀ nínú ìwé kọ́bọ̀. ǹjọ́ jẹ́ mọ̀ pé ìròyìn tí mò ń kà lẹ́ẹ̀kan o ìmọ̀ tí ì kà á tán ó mà tún kun ti Peter Obi náà ti sọ̀rọ̀ sọmọ pé kò sí bí oníkálukú ó ṣe sọ tí wọn ní sọ tí wọn. ó yá mo ní pápá pàtó ní Peter Obi bá sọ wípé ṣẹ́rí Kenneth Okonkwo èèyàn mi sì ni ó ní mo ṣe bẹ́ẹ̀ mo gbà á gbọ́ ó ní ẹni tó ti gbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra Peter Obi náà ni ó sọ pé òun á máa tẹ̀síwájú láti rí i dájú pé òun jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party àti wípé òun ó sì máa ṣe bẹ́ẹ̀ òun ó máa wà nínú ẹgbẹ́ òṣèlú òun ó lé ẹni tó ti wá fi ìgbà kan jẹ́ agbẹnusọ òun nígbà tí àwọn ń ṣe ìpolongo ìbò yìí Kenneth Okonkwo ó ní látàrí wípé ó ní ojú míì sí òun ó ní kì í wá ṣe wípé òun á sọ wípé kì í ṣe èèyàn mọ́ ó ní
wọ́n ní ó sọ̀rọ̀ wọn lẹ́yìn bíi wákàtí díẹ̀ eléyìí tí Kenneth Okonkwo tó kéde wípé òun ti ṣe bẹ́ẹ̀ òun ti kọ̀wé fi ipò lẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún pòun òṣèmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún mọ́ náà ló wá ṣàpèjúwe ẹ̀ wípé lọ́wọ́ òun o wípé Kenneth Okonkwo wípé èèyàn òun sì ni o ẹ̀jẹ̀ òun sì ni pẹ̀lú ó fi ọ̀rọ̀ òun léde àmọ́ ó sọ nǹkan kan nípa Kenneth Okonkwo kí ni nǹkan tó sọ nínú ìwé ìròyìn Punch lẹ́ẹ̀tì lọ kà á láàárọ̀ yìí nítorí pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ jẹ́ wá lọ sínú ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tí wọ́n sọ yìí pé àwọn kọ́ làwọn sọ ọ̀rọ̀ eléyìí tí wọ́n pè ní President Tinubu speaks bàbá ní nínú ìwé ìròyìn National Daily tó wà bàbá ní pé fọ́nrán tó ń jáde káàkiri tí wọ́n sọ pé President Tinubu speaks eléyìí tó ń sọ pé àwọn fẹ́ já owó àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n jẹ́ oníṣẹ́ ọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú ìdá 50 ìyún àwọn tí ń bẹ ní ipò ìṣèjọba ni mò ń sọ o wípé àwọn fẹ́ já owó wọn àti pé àwọn fẹ́ pa ọ́fíìsì First Lady rẹ̀ wípé àwọn sì fẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn fẹ́ dá owó ìrànwọ́ orí epo padà àti owó náà bá wípé àwọn fẹ́ dá owó ìrànwọ́ ọ̀hún padà wọ́n ní rárá o pé kò sí nǹkan tí ó jọ bẹ́ẹ̀ pé kì í ṣe ọ̀dọ̀ àwọn Andrew Ngilale náà ló sọ̀rọ̀ wọn ó ní ẹ má má dá wọn lóhùn tẹ́ ẹ bá ti rírú bẹ́ẹ̀ kì í ṣe ọ̀dọ̀ iléeṣẹ́ rẹ̀ ló ti wá bí tí wù kó mọ ẹ lọ gba balance yíhun nínú ìwé ìròyìn National Daily tó jáde láàárọ̀ yìí. ìjọba ìpínlẹ̀ Ondo wọ́n mọ̀ kẹ́gbàjarè o wọ́n kẹ́gbàjarè lórí àìsàn kan eléyìí tí wọ́n pè ní àjèjì tí wọ́n pè ní àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ èyí tí wọ́n ní ó mọ̀ ti wọ ìpínlẹ̀ Ondo báyìí o ìjọba ìpínlẹ̀ Ondo ó ní wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé àwọn mọ̀ kẹ́fín àìsàn kan eléyìí tí wọ́n ń pè ní àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ hepatitis ni o tí wọ́n sì ní àwọn kẹ́fín rẹ̀ lára aláìsàn kan ní ìpínlẹ̀ ọ̀hún àmọ́ tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ o Bàǹgbọ́lá gómìnà fún ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìlera olóṣìṣẹ́ lójú ọ̀rọ̀ náà fún àwọn oníròyìn nígbà tí wọ́n ń ṣe ìrìn afáralókun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ lágbàáyé tọdún 2024 tó wáyé nílùú Àkúrẹ́ ó ṣàlàyé síwájú sí wípé lóòótọ́ aláìsàn tí wọ́n kẹ́fì àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ hepatitis lára rẹ̀ wọ́n ló ti bẹ̀rẹ̀ sí ní gba ìtọ́jú o wọ́n ní àmọ́ tó ṣe pàtàkì báyìí òun náà ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ àwọn tí wọ́n bẹ ní ìpínlẹ̀ Ondo kí wọ́n mọ ṣọ́ra o fún àwọn àìsàn tí ò ṣe é fojú rí pẹ̀lú àlàyé wípé gbígbé ní àyíká tó mọ́ tónítóní ó máa ń ran ètò ìlera lọ́wọ́ wọn ní bákan náà sì rèé àwọn oúnjẹ tó mọ́ tónítóní wọn ní a máa ń ran ètò ìlera lọ́wọ́ o wọn ní nítorí kíni bí ìjọba bá ń gbé ipá wọn ló yẹ kí àwọn aráàlú káwọn náà mọ̀ ṣe kíni kí wọ́n mọ̀ ṣe àtìlẹyìn fún ìjọba inú ìwé ìròyìn Daily Trust ibẹ̀ lẹ́ẹ̀tì báyọ̀ pàdé lónìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. àkókò ti lọ ẹja máa gbé ìpè àwọn aráalé ẹja máa gbé pè àwọn aráalé torí lásìkò tá a wà yìí ó ti yẹ láti máa gbé pè ẹ̀yin aráalé. ẹ̀yin lámì ìtọ́tẹ̀ ń bẹ́ ń lé ìwòye yín lórí àwọn ìròyìn tá a kó bóde lónìí àwọn gbólóhùn tẹ́ fi ta àmọ́ kínní kan ni ẹ mọ̀ já sọ̀rọ̀ àlùfàǹṣá sí ẹnikẹ́ni ẹ mọ̀ rántí pé àjọ kan ń bẹ tó ń rí sí gbogbo ohun tó ń lọ lórí afẹ́fẹ́ àjọ NBC kó mọ̀ àdìpọ̀ àwọn àfáìní wa ẹ láǹfààní àti fi àtẹ̀ránṣẹ́ yín sọwọ́ sí wa lójúpọ̀ abánidọ́rẹ̀ẹ́ Facebook wa Adamimogo 107.7 Adamimogo 107.7 gbogbo èrò ọkàn yín àwọn ọ̀rọ̀ tó ń tawọ́ tẹsẹ̀ nínú yín tẹ́fẹ́ fi léde lónìí ẹ lè fi sọwọ́ sí wa lójúpọ̀ abánidọ́rẹ̀ẹ́ Facebook wa Adamimogo 107.7 pé nọ́mbà tẹ́ máa pè sí rèé gbogbo ẹ̀yin aráalé 07047007701 07047007701 tàbí kẹ́ ẹ pè 07072766278 07072766278 àwọn nọ́mbà tẹ́ pè sínú àwọn èèyàn ń bẹ ń bẹ. hello. ẹ káàárọ̀ sá o. ọ̀rọ̀ pọ̀. orúkọ nínú ìwé kọ́bọ̀ orúkọ tèmi ni Ṣọlá Ògúndáre láti ìrìn àkókò ẹ̀ẹ́dẹ́ pátúbọ̀ máa gbàdúrà jẹ́ rí nǹkan tó ṣe àwọn ọmọ Nàìjíríà ò jẹ̀bi o tá a bá ní ká sọ bàbá ṣèlérí fáwọn ọmọ Nàìjíríà pé láàrin oṣù mẹ́fà àwọn nǹkan á yí padà àwọn nǹkan tó wà ńlẹ̀ tí wọ́n fẹ́ lọ dé báńbí tí wọ́n lọ ìlérí yẹn ó wá jẹ́ káwọn ọmọ Nàìjíríà tó máa dàbí pé bóyá bàbá ò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ tẹ́ ẹ wá rí a máa pàrọwà sí bàbá fún nǹkan tó máa mú orúkọ wọn tí ò ní fi bàjẹ́ àáfẹ́ kí wọ́n ṣe ṣùgbọ́n àwọn olóṣèlú tó ti wá fún ìṣèlú kan ìfẹ̀hónúhàn yìí à ń bẹ ẹ̀yin ọ̀dọ́ tó lọ́jọ́ ọ̀la ẹ má ṣe fẹ̀hónúhàn mọ́ o ẹ kú ètò. ẹ ṣeun gan ni sà ẹ já tú ẹlòmíì tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ pọ̀. hello ìdíwèé kọ́bọ̀. ó kọ́ yín bọ́lẹ̀ tí ń pè wá o.
Mọ́mí tóbi láti Aramọ́kọ. láti Aramọ́kọ ẹ tẹ̀wọ́ wájú. Yes ma'am, ẹ kú ètò ọlọ́wọ́n máa fún yín ṣe. àmín. Mo ṣàmùpọ̀ lọ́wọ́ bá wa ṣá. hello. Mo ṣe lágbára Ọlọ́run. àmín. Àmín á ṣe é ṣe lágbára Ọlọ́run. àmín àmín. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá o. Adamimogo. gbogbo wa la máa rógolo. lágbára lọ́wọ́ lọ́rọ̀ ẹ kú ètò. ẹ ṣeun. ọ̀làdìtàn láti Ìgbàjọ. láti Ìgbàjọ ẹ tẹ̀wọ́ wájú. Àkàbẹ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà tó jáwọn ọ̀dọ́ yẹn pé kọ́tí ní sùúrù fún bàbá nítorí pé bàbá ní nǹkan tó dáa lọ́kàn láti ṣe. Ó kàn dùn wá pẹ̀lú pé àwọn tó fẹ́ máa ti ọwọ́ òṣèlú bọ̀. Òtítọ́ náà a mọ̀ pé nǹkan ó pakasọ díẹ̀. Ṣùgbọ́n a rí i pé àwọn nǹkan tí bàbá ń ṣe gan pẹ̀lú àwọn owó tó dàbí pé wọ́n ń yà sí stéètì. A bá lè ṣí bówó yẹn ṣe ń wọ stéètì gan, ó yẹ ká lọ máa rí àwọn gómìnà kọ̀ọ̀kan pé àwọn owó ìgan bò lẹ́sẹ̀ ń pín tí ò fi dàbí pé kò kárí àwọn èèyàn. Tó kì í ṣe pé ká sọ pé ká ti ẹsẹ̀ bọ ìfẹ̀hónúhàn ló kù. Ẹ jẹ́ ká ronú wípé àwọn kankan tí bàbá yìí fẹ́ ṣe àwọn kan wà bẹ́ẹ̀ tó fẹ́ jẹ́ pé wọ́n fẹ́ jẹ́ kó ṣeé ṣe. Tó àwọn ìwà yìí gan ni kí bàbá gan kan yẹjú wọn síta. Nítorí pé ẹ máa ń lọ àfin lọ ẹnikẹ́ni dísà kò sí dáadáa ó yẹ kó àwọn tútù sí ọkàn àwọn ọmọ Nàìjíríà. Tó kí bàbá gan yẹjú àwọn tó ò fẹ́ jẹ́ kí àwọn nǹkan ẹ̀tọ́ ẹ̀yẹ kó ṣeé ṣe kán yẹjú wọn síta. Tọ́dẹ̀ ṣe àwọn kankan wọ̀nyí ìṣẹ́jú kan epo yìí tó bá sọ pé kíkó kó di 10 naira nínú lè dì. Ṣùgbọ́n àwọn tí ò fẹ́ jẹ́ kó di kan jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kan mọ̀ wọ́n wípé àwọn wọ̀nyí náà fẹ́ jẹ́ kékeré ìṣèṣe. So àwọn ọmọ Nàìjíríà á lè dojúkọ wọn. Tó nítorí dé yìí ìfẹ̀hónúhàn yìí kára dé ní sùúrù kó má dúdú pé àwọn tó ti gọ síbì kan. lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa Frederick nínú ìwé kọ́bọ̀. mo kí yín o àkójúmọmọ ọ̀sẹ̀ yìí sanwó-afọmọ o mo ní ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè lágbára Ọlọ́run. Ọ̀túnba Jimoh Ìṣọ̀lá Múnidára láti ìlú Àlàáfíà ló mú òkè lẹ́kìtì. wọ́n ní tí lásán bá sún tó bá sún kàn gírí ó gbọ́dọ̀ padà ní tí ọba sọ́nà mọ́. kí n tún ṣẹlẹ̀ ẹ ní sùúrù á ní ó tún wá le jùgbà tí bàbá Tinubu yìí tún wá gbàjọba lọ. a ṣe ń fihàn joyè àwòdì kó má lè gbá díẹ̀ irú àwọn àwo ni ọ̀fẹ́ kó ṣe wípé kára ọ̀rọ̀ orílẹ̀-èdè lọ́rùn. àkíní tó ṣẹlẹ̀ àfiníjoyè àkúkú joyè sọ̀jọ́ ajoyè ẹnu ọ̀kálù lọ́kọ̀ yẹ kó lè rí báyìí nípa ẹ̀hónú dandan ni tí gbogbo ẹ̀ bá ń lọ báyìí a gbọ́dọ̀ fi ẹ̀hónú hàn lórílẹ̀‐èdè Nàìjíríà bí ṣe ń lọ ṣùgbọ́n kì í ṣe tìjà kì í ṣe ọ̀bẹ. tó mo bẹ̀ wọ́n lórúkọ Ọlọ́run àwọn tí ọ̀wá jẹba bọ́ lè ṣe òdodo kára ó fi di aráàlú ẹ̀ àwọn náà ojú wọn ọ̀fọ́ àwọn náà wà rí i tó ń lò kì í ṣe tìgbò kì í ṣe tàdá o. mo wá rọ àwọn ológun tá a ní lórílẹ̀‐èdè sọ́jà àtọlọ́pàá ẹ má ṣì agbára lò ó. àwọn tó fẹ́ ṣe ẹ̀hónú hàn bá sí pé àyọ̀gbọ̀ ayọ̀bẹ kálukú náà rí n tó ń lọ nǹkan yìí ti le jù kí ló dé kàn ọ̀bẹ̀rù Ọlọ́run ni. tó ìdí eléyìí tó bá jẹ́ pé yẹn ló máa mú ètò lágbára Ọlọ́run orílẹ̀-èdè yà á túbà túṣẹ́ fún àmín àmín lójú òpó Facebook wa ìyá àtẹ̀wájú. Frederick Ọdúnlọlá arí àfẹ̀ránṣẹ́ yín bákan náà Ògúnrótìmí Johnson wọ́n ní a kú ojúmọ́ o ẹ̀yin olóòtú ẹ kú ètò inú wa dùn fún ìmọ̀ràn tí bàbá wa Olúalọ́ tí wọ́n gba bàbá Tinubu wọ́n ní ṣe ni kí bàbá Tinubu náà kí wọ́n wá bẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí kíní ọ̀hún kò fararọ fún orílẹ̀-èdè tá a wà yìí. Blessing Olúfẹ́mi arí àtẹ̀jíṣẹ́ yín Sídíkà Ṣítù ẹ ṣeun màmá wa o. Andrew Máàkì náà fi àtẹ̀ránṣẹ́ sọ̀wọ́. Àjàyí Òkè Mákindé arí àtẹ̀jíṣẹ́ yín. Adéoyè Adébáyọ̀ Benzé. Mudatir Ọmọlọ́lá. Àrán ní Yàyà. Ìfẹ́dayọ̀ Gbàgbé. àwọn èèyàn ń bẹ tí wọ́n fi àtẹ̀ránṣẹ́ sọ̀wọ́ wọ́n pọ̀ Pastor Sam Adéníyì Àjàyí yes àti àwọn náà ní pé Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ yóò gba àṣàkóso wọn ní àkó ètò wọn wá ní Adamimogo àdúpẹ́ lọ́dọ̀ yín àdúpẹ́ bẹ́ẹ̀ ni Àbáyọ̀mí Sùmọ́nù
àwọn náà kí wa ni wọ́n kí wa láti Kogi kí là ń kó Olúwafẹ́mi wọ́n ní a kú iṣẹ́ takuntakun ọ̀dà àwọn èèyàn pọ̀ ńbẹ̀ ẹ̀yin tẹ́ ti fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ Ògúnrótìmí Johnson wọ́n láwọn kí bàbá wa Sam Olúalọ́ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe dáadáa pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ fún bàbá wa Tinubu yíwọ̀n ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó gbọ́ràn sí wọn lẹ́nu adúpẹ́ o bẹ́ẹ̀ ni Adéoyè àwọn náà kí wa ni Benze wọ́n kí wa ni. ẹ jẹ́ sùn wẹ̀ lómi tó ń bẹ́ẹ̀ ká bá lè gba ìpè méjì sí ẹ lọ́wọ́ nínú ìwé kọ́bọ̀. mo kí Sisi Monkele mo dẹ̀ di dókítà ìfiṣẹ́ o. ẹ ṣeun o. mọ́mí Lórí ló ń sọ̀rọ̀ látàjọ wa àkókò ọ̀sẹ̀ yá san wa. mo kí bàbá fún ọ̀rọ̀ tí wọ́n sọ fún bàbá Tinubu ọlọ́jẹ́ kí bàbá gbọ́ nǹkan tí bàbá wa Olúalẹ́ sọ torí bàbá mọ nǹkan táwọn ọmọ Nàìjíríà ń fèsì ní bàbá wa Olúalẹ́ wọ́n mọ̀ dáadáa ni wọ́n fi sọ̀rọ̀ yẹn fún bàbá Tinubu kí bàbá Tinubu náà tẹ̀lé ó yẹ káwọn náà ti jáde kí wọ́n ti bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ torí àwọn náà ló jáde lọ́jọ́ kìíní àná pé no fuel subsidy gbólóhùn ọ̀rọ̀ kan ni wọ́n sọ ń gbà yẹn adẹ̀fẹ́ kí wọ́n jáde náà kí wọ́n sọ gbólóhùn ọ̀rọ̀ kan pé 300 naira per litre làwọn fẹ́ máa ra epo nǹkan tá a fẹ́ gbọ́ nìyẹn o ẹ kú ètò. ọ̀dà ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ ẹlòmíín bẹ́ẹ̀ hello. hello. ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. ẹ tẹ̀wájú. orúkọ tèmi ni Yusuf Isaka láti Ẹ̀tàn Kwara State. kí bàbá ṣàánú wa kán dá epo padà kán dẹ̀ sí bọ́dà káwọn kọ́sọ́ọ̀mù padà sínú ọgbà ìgbà tí bí ń pọ̀ ọmọ Nàìjíríà tó ń gba ráìsì tó bí ń pọ̀ ọmọ Nàìjíríà tó ń gba ráìsì kí bàbá gba ọ̀nà kan sí méjì kan síjú àánú wò wá onímọ́tọ̀gùn ònímọ́tọ̀gbé jáde àwọn èèyàn orí nǹkan kan sí àwọn àgbẹ̀gbẹ̀ ibi ń pa wọ́n lóko olè ń pa wọ́n gbogbo ẹ̀ ń ṣe kí bàbá rántí pé àwọn wà ọmọ àwọn náà dẹ́ wà ó bá dẹ̀ dọ́jọ́ wájú ọmọ wọn á fẹ́ dùn kankan kọ́mọ ìyàrá bàbá lára ọmọ ẹ̀kú ètò. ẹ ṣeun ẹ jẹ́ àgbé ẹ̀yọ kan sí ká tó máa lọ hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. Adamimogo. gbogbo wa la máa rògòlò. ẹ ṣeun gbogbo àwọn tó tiẹ̀ ń sọ̀rọ̀ látàárọ̀ ṣé àti ẹ̀ lè lọ bá gómìnà sí wa ká protest níwájú ọ́fíìsì ẹ̀ pé èèló náà máa ń wá sí stéètì lóṣooṣù báwo náà ṣe a kàn ń sọ pé bàbá Tinubu ṣé bàbá Tinubu ò fún wọn ní ṣé kò fún wọn allocation ṣé kò fún wọn ní ecological fund ní báwo náà ṣe ń ná a ò pariwo ìyẹn à ń pariwo Tinubu ṣé Tinubu ń kówó stéètì pamọ́ ni ṣé kò fún wọn ni. ó yẹ ká ronú o tí ò bá sí tọ̀tẹ̀ ń bẹ̀ ó yẹ ká ronú o. tọ ọ̀dà ẹ ṣeun èròǹgbà tí. ẹ̀yin ẹ̀yàn wa ẹ má bínú àní láǹfààní láti gba ìpè kankan mọ́ torí ìjọba àkó bẹ́yìn náà bá wojú aago ẹ rí i pé àkó tí kò wà ní pàpamọ́ra gbogbo ẹ̀yin tí a jọ ṣe lónìí akínyìn wípé ṣé o ẹ̀yin tẹ́ pè wá wọlé ẹ̀yin tẹ́ fi àtẹ̀ránṣẹ́ sọwọ́ ẹ̀yin tẹ́ bá wa share tẹ́ bá wa like tẹ́ sì kọ́mẹ́ǹtì náà akínyìn wípé ẹ ṣé Ọládùkúpọ̀ Ruth Àṣàbí Sisi Monkele ló kọ mi àgbà náà dùn wípé ọ̀sẹ̀ yìí á pé wa láṣẹ Èdùmàrè ọ̀sẹ̀ yìí á san wá sówó á san wá sọmọ á san wá ìsàìkú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ láṣẹ Ọlọ́run gbogbo tá a bá dáwọ́lé nínú ọ̀sẹ̀ yìí pátá òun náà ni yóò yọrí sí rere alọ́ àti àbọ̀ wa lágbára Elédùà kò ní bọ́mọ aráyé nú láṣẹ Ọlọ́run. àmì àṣẹ Dókítà Ọlámídé náà ló kọ tèmi lágbára Ọlọ́run ẹ sì má gbàgbé pé lukutu pẹ́bẹ́ wa ó ti wà ní aago méje sí aago méje àbọ̀ aago méje alẹ́ sí aago méje àbọ̀ náà ni lukutu pẹ́bẹ́ wa yóò ṣe máa wáyé nù kí gbogbo ẹ̀ náà lè dá ní o kó lè dá ní o kó lè dùn ní o kó lè rọrùn ní o. ẹ sì má gbàgbé láti gbé ìpolówó nǹkan tẹ́ ń tà wá sórí ètò yìí bẹ́ẹ̀ ni ẹ máa gbé bọ̀ wá sí ìkànnì Adamimogo ká fi tiyín ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ ká lè ta àtàjèrè. ẹ jẹ́ máa ṣe bẹ́ẹ̀ ká máa lọ lé wa fún tòní nítorí pé lẹ́yìn ìgbà tá a ti ṣe bẹ́ẹ̀ tá a ti ṣe tán báyìí ilé ló kùn Samuel Olúbáyọ̀ Lámìdé bò láti ṣe báyìí ṣé ká máa lọ. ọ̀sẹ̀ ìyá pé wa. àmì àṣẹ Èdùmàrè ó dàbọ̀. Ọlọ́run ìpè prọfẹ̀tà Olúwa ló tún máa ṣiṣẹ́.